ń wo yẹn ìbejì mi wà táyé ìkejì rẹ̀ ọkùnrin wa o ṣùgbọ́n láti kékeré rò tí máa jókèrè àdúgbò mo ń wí ọmọ yìí ṣé o fẹ́ yà alájòta àfi gbọ́ ọmọ yìí alájòta kó. mo ní kírun mo ṣàlùwàlá lọ́wọ́ lẹ́gbẹ̀rún mi wá o mo yá sálámọ̀ mo nà dúró ohun ẹgbẹ́ pè mí ṣe kí ẹ wí kí n gbọ́. ṣé tíátà ní nígbà táwọn abẹ́rẹ́ ó le púpọ̀ tó o bá ti ṣe àṣemáṣe pé o ò sọ̀rọ̀ bọ́ ọ̀gá ẹ̀ ṣe ní kó o sọ̀rọ̀ ó padà sílé ẹ nìyẹn. nígbà tí mo wọlé ọkọ tí mo fẹ́ jẹ́ ẹni tó fẹ́ràn iṣẹ́ tí mo ń ṣe tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ó máa gba ọmọ lọ́wọ́ mi á gbé dání tí mi ò ní mọ̀ àlá ṣùgbọ́n ọjọ́ tó ní agbára ọjọ́ tó kọ mi jáde láyé mo wá rò pé iṣẹ́ tí màmá mi ní kí n má ṣe báwo ló ṣe fẹ́ rọrùn fún mi láti lè tẹ̀síwájú. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni a ní nílẹ̀ Nàìjíríà ẹni tí ẹ tún fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ lẹ́ àsìkò yìí náà wọ́n jí ọ̀kan pàtàkì náà àwọn òṣèré. wọ́n máa ń pè mí ní Táyé Ìdí ibi tá a ti ṣeré orí ìtàgé nígbà yẹn a máa ń pè ní stage name àwọn eléré orí ìtàgé a máa ń fi oríṣiríṣi ọ̀rọ̀ fi fọ́nra wa lé fi bára wa ṣeré ní àìfi ọ̀rọ̀ gùn orúkọ mi ni Ọládélé Táíwò. Táyé Ìdí bí Ọlọ́run ṣe jogún ẹ̀ fún wa níwọ̀nba fún àwa tí Ọlọ́run fún ìdí pé oríṣiríṣi ìdí à ń pè ìdí ní kì í ṣe ìdí tí ó wà nínú ara wa ìmí dẹ̀ jẹ́ ìdí tó wà nínú ara wa ìdí ni pé nítorí pé àti pé bákan ni nǹkan ṣe jẹ́ báyìí ni nǹkan ṣe jẹ́ ìdí ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ọlọ́run fún èèyàn tó pọ̀ kí Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ Kúdí Ajímàtì àwọn bíi àwọn Yínká Olúwayé wọ́n pọ̀ olóòtú ṣe mọ̀ pé a kì í ṣe ìpàdé ṣùgbọ́n nígbà tí eré ìtàgé bá pa wá pọ̀ la máa ń ríra wa ẹlòmíín wà tá a mọ̀ tá a tún mọ̀ pé ọ̀gá wa lélẹ́yìí. mo bẹ̀rẹ̀ eré orí ìtàgé bíi ó lé ní 20 ọdún sẹ́yìn ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ eré orí ìtàgé yẹn ni àwọn òbí mi ti máa ń sọ pé Ọlọ́run ò ní jẹ́ kó yá alájòta torí mi ò kí ń gbọ́ ìlù mi kì í gbọ́ orin ní gbogbo ibi tó bá ti ń ṣèkómọ bóyá wọ́n ń ṣe nǹkan patíṣà mo máa lọ bẹ̀ lọ́jọ́ ṣáá ni ó máa tó gbà mí gan ìyá mi máa wá nà mí wálé ni pé kí ló dé ṣálájòta ló fẹ́ yà ní wàá dẹ̀ máa lọ patí káàkiri màá ní màámi ẹ fọkàn balẹ̀ mi ò yá alájòta. ọ̀rọ̀ tí mò ń sọ fún yìí mò ń sọ bí ọ̀rọ̀ bíi 30 ọdún ó lé sẹ́yìn tẹ́mi fúnra mi ò tí ì rò wípé iṣẹ́ báyìí ni mo máa ṣe ṣùgbọ́n mo jẹ́ ẹ̀dá tó fẹ́ràn láti máa wà níbi tí wọ́n bá ti ń kọ orin mo fẹ́ràn orin púpọ̀ ṣùgbọ́n nígbà tí mo wá ṣalábàápàdé ẹni tó jẹ́ ọ̀gá mi kan tó tún wá jẹ́ ọ̀rẹ́ mi tó jẹ́ eléré orí ìtàgé màá pè wọ́n ní comrade Túndé Ọ̀ṣọ́kò wọ́n jẹ́ ọ̀rẹ́ sí mi ní ibi tí èmi ń gbé nígbà tí mo ti dàgbà mo wá sọ fún wọn pé eré orí ìtàgé wù mí láti máa ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yẹn mo fẹ́ràn ẹ̀. ọkùnrin kan wà ní ẹ̀gbẹ́ ilé mi gbà yẹn a máa ń pè wọ́n ní Mr. Comrade Yinka Karim a pè wọ́n ní YS ìṣeré orí ìtàgé yẹn orí mi máa ń wú màá bá lọ síbẹ̀ ẹjọ́ sà mo fẹ́ máa kọrin a ní ẹni tí ò bá mọ̀ nípa iṣẹ́ wa kò lè kọrin má ní ẹjọ́ sà iṣẹ́ tẹ̀ ń ṣe yìí wù mí wọ́n ní ó dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ kí n máa wá ṣùgbọ́n mi ò dúró síbẹ̀ wọ́n á ṣe alábàápàdé Mr. Túndé Ọ̀ṣọ́kò gbogbo èèyàn ń pè wọ́n ní ọmọ ọlọ́pẹ́ a máa ń pè wọ́n ní Pàṣọ mo wá ní mo fẹ́ darapọ̀ mọ́ ibi tí wọ́n ti ń ṣeré orí ìtàgé bí wọ́n ṣe mú mi lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi lénìí tí à ń pè ní John Babs bí wọ́n ṣe mú mi lọ síbẹ̀ ni. èmi Ọdúnládé àti Dáre Agbẹ́jọ́ tí a mọ̀ ní Comrade Fílẹ̀ fún Ọdúnládé jẹ́ ẹ̀dá kan tó máa ń lùlù nígbà náà ó dẹ̀ tún máa ń kọrin ṣùgbọ́n inú mi dùn láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn bí a ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́ tí a ti ṣe oríṣiríṣi iṣẹ́ níbẹ̀ ni a ti bẹ̀rẹ̀ sí ní ṣe artist night ní Gateway Hotel tó di parking lénìí òun ló sọ wá di débi tí a wà lénìí nítorí pé a ti ṣe oríṣiríṣi ìtàgé a dẹ̀ ti ṣe
eré àgbéléwò tí à ń pè ní sinimá a dẹ̀ ti bá àwọn olóyìnbó tí wọ́n kì í ṣe Yorùbá tí wọ́n ṣeré lóyìnbó a ti bá wọn ṣe bí eré tí wọ́n ń wò ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ episodes. bẹ́ẹ̀ ni a ti gba àwọ́ọ̀dù ní oríṣiríṣi ọ̀nà a gba àwọ́ọ̀dù níbi orin kíkọ a gba àwọ́ọ̀dù níbi ijó jíjó a dẹ̀ mo tún gba àwọ́ọ̀dù níbi ká ṣe ìtàgé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n màá tún dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi John Babs. Nígbà tá a bẹ̀rẹ̀ eré orí ìtàgé tá a darapọ̀ mọ́ John Babs nǹkan fẹ́ le díẹ̀ a bẹ̀rẹ̀ sí ní kọ́ iṣẹ́ yìí a bẹ̀rẹ̀ sí ní ru aṣọ tẹ̀lé àwọn ọ̀gá tí wọ́n jẹ́ ọ̀gá a bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn láti máa ṣe eré orí ìtàgé a bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn láti máa lọ ṣe sinimá káàkiri àìmọye iṣẹ́ tá a ti ṣe tí kò sí owó kankan ń bẹ̀ nígbà tá à ń sọ yìí discipline wà gan a gbọ́dọ̀ parí àṣà jẹ́ a gbọ́dọ̀ late tá a bá late ó padà sílé ẹ nìyẹn tí kò wá sí mọ́ nísìnyí ṣùgbọ́n nígbà tá à ń sọ yìí torí pé a jẹ́ ọmọ àtijọ́ òun ni a ṣe ní ìfaradà pé àwa náà fẹ́ di èèyàn a fẹ́ bá oríṣiríṣi eléré orí ìtàgé ní Nàìjíríà àwa náà fẹ́ bá wọn jókòó papọ̀ àti ní lọ́kàn pé ibi báyìí là ń lọ iwájú là ń lọ bí nǹkan ṣe le tó nígbà tá à ń sọ yìí màmá mi á ní pé ó tún ti ń lọ Táyé ó tún ti ń láṣẹ tíátà kó o bá láṣẹ tíátà má padà sílé mi o ilé bàbá rere kó o gbà o ọmọ kì í nílé ìyá kó má ní ti bàbá o. Má ní màá mi ẹ̀ẹ́dẹ̀jọ́ nítorí Ọlọ́run iṣẹ́ yẹn wù mí iṣẹ́ yẹn ò kì í máa rí Ìyá Rainbow ni Ìyá Rainbow ẹ̀ rí wọn ní mo láìkí wọn gan Ìyá Rainbow jẹ́ ìyá rẹ àbóhun rẹ̀ yá abẹ́jì bí ẹ kó o bá ti lọ Ìyá Rainbow rẹ kó o tẹ̀lé o nígbà tá à ń sọ Ìyá Rainbow kì í gbé lábẹ́òkúta wọ́n ń ṣe ọmọ Abẹ́òkúta èmi ń wò wọ́n lórí tẹlifíṣàn láti máa fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe pé mo fẹ́ dàbí ìyá báyìí kó o bá ti wá ń lọ kó o kẹ́rù rẹ o ọ̀dọ̀ Ìyá Rainbow rẹ kó o má là gbé bá bú sí gbé màá bá bẹ̀rẹ̀ sí ní ké díẹ̀ pé kí n bá ti wá ń bọ̀ èmi náà wà yá ní gbalé wà yá sá lọ sọ́dọ̀ ìyá bàbá mi màmá mi ń gbé ní Ṣódùbí ní Oníkólóbó ilé bàbá mi wà ní abúlé olókè méjì ní housing bara màá bá gbalé ọ̀dọ̀ ìyá bàbá mi lọ́kọ̀ mo ti ṣe ẹ bá mi lọ sọ́dọ̀ ẹsẹ̀ mi lé mi lọ sọ́dọ̀ màá mi o nígbà tá à ń sọ kò tí ì sí fóònù ìyá bàbá mi á kọ̀ pé àbúrò dáàdì mi ẹ máa tẹ̀lé ọmọ yìí lọ ọ̀dọ̀ ìyá rẹ o kó wí ìyá rẹ pé mo pé nǹkan kan kò gbọdọ̀ ṣe o bó ṣe pòwe ń pé ọmọ kì í nílé ìyá kó má ní ti bàbá ó ti wà lọ́dọ̀ mi o ó náà fọwọ́ múlé rẹ o má tàn bá dọ́dọ̀ màmí mo kàn ń halẹ̀ mọ́ ni torí pé nígbà ọmọ bàbá mi èmi púpọ̀ ní obìnrin àwọn náà fẹ́ fi mí sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe oríṣiríṣi bọ́lọ́run ṣe gbà fún mi nìyẹn ṣùgbọ́n nígbà tí mo darapọ̀ mọ́ iléeṣẹ́ àṣà àti ìṣẹ̀ǹbáyé tí wọ́n ń pè ní June 12 Cultural Center wọ́n á dẹni tí màmá mi yẹn wọ́n wá jókòó wọ́n á máa wo iṣẹ́ tí mò ń ṣe lọ́ọ̀kan wọ́n á máa sọ fún gbogbo èèyàn pé èmi rè bí o bẹ́ẹ̀ ṣe ń wo yẹn ìbejì mi wà Táyé ìkejì rẹ̀ ọkùnrin wa o ṣùgbọ́n láti kékeré rò tí máa jó kiri àdúgbò mo ń wí ọmọ yìí ṣé o fẹ́ yà alájòta àfi gbọ́ ọmọ yìí alájòta po inú mi dùn ṣùgbọ́n lọ́jọ́ tí gómìnà ìpínlẹ̀ Ògùn ká pè wọ́n ní torí gómìnà tó ti kọjá ni Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tí wọ́n máa sọ mí di òṣìṣẹ́ iléeṣẹ́ gbọ̀ngàn àṣà àti ìṣẹ̀ǹbáyé màmá mi wà ní orí ìjókòó tí mò ń ṣe iṣẹ́ lọ́wọ́ lórí stage ni tí mò ń ṣe performance lọ́wọ́ wọ́n wá pè mí wọ́n ní ọmọ yìí mà dáa ó mà ṣe dáadáa o ó mà ṣe dáadáa gan o ó dáa sáàfù mélòó lẹ ní bí Mrs. Yemi Ọlárẹ̀wájú ni director of culture nígbà tí mò ń sọ yìí àwọn bá ní a ní staff ṣùgbọ́n tẹ́ bá lè bá wa gọ́vnà your excellency sir tẹ́ bá lè bá wa gbà ọmọ yẹn dáa gan àdẹ̀fẹ́ pàdánù ẹ̀ ń bí wọ́n ṣe wá sọ sí mi létí yẹn pé ọjọ́ Monday wọ́n ní kó kẹ́rù ẹ̀ kó máa bọ̀ níbi iṣẹ́ mo bá ń wò pé kí n kẹ́rù mi ṣé mo ṣe ìgbó ògùn ni lẹ́ni Friday kí n kẹ́rù máa bọ̀ mi ṣe mo kọ́kọ́ rò péré ni wọ́n bá tún rányàn wá bá mi mo bá lọ bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ní May 9 2003 ní Cultural Center nìyẹn bí mo ṣe di òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ gbọ̀ngàn àṣà iléeṣẹ́ gbọ̀ngàn àṣà àti ìṣẹ̀ǹbáyé bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo jẹ́ ọmọ iṣẹ́ sí John Babs mo kọ́ṣẹ́ níbẹ̀
tí mi ò bá kọ́ṣẹ́ tíátà kò sí bí mo ṣe fẹ́ ṣe nígbà tí n bá wọ cultural center torí gbogbo ohun tí wọ́n ń ṣe ní tíátà ni wọ́n ń ṣe ń bẹ̀ tá a bá dẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ a kàn lè ṣe é ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí iṣẹ́ yìí ó ti fún mi ní àǹfààní láti mọ oríṣiríṣi èèyàn àwa yìí bá ṣe wà á tún ṣe aṣọ fún àwọn tí wọ́n ya sinimá à ń ṣe ohun tí wọ́n ń pè ní costume fún àwọn tó ń ya sinimá à ń ṣe lóríṣiríṣi à ń gba engagement à ń ṣe surprise birthday kò sí nǹkan tá a kì í ṣe káàkiri a kọ́ oríṣiríṣi bó tẹ̀ jẹ́ pé àwọn kan wà tí a kọ́ lọ́dọ̀ John Babs ṣùgbọ́n nígbà tá a dé sí cultural center sí iléeṣẹ́ àṣà àti kan torí pé a ti lọ sóríṣiríṣi ìlú lábẹ́ Nàìjíríà yìí kò sí ìlú tá a ti lọ tá a ti lọ ṣiṣẹ́ a ti kúrò ní Nàìjíríà a ti lọ bá iléeṣẹ́ àṣà ṣe iṣẹ́ tá a dẹ̀ ti gba oríṣiríṣi àmì ìfẹ́ ẹ̀yẹ bí mo ti bá ọ̀pọ̀lọpọ̀ ṣe orin dáadáa mo ti jó sí oríṣiríṣi orin. Irú orin wo lẹ ń sọ yìí? A ń sọ̀rọ̀ mo jẹ́ ẹ̀dá kan tí mo mọ̀ nípa kákọ orin ìbílẹ̀ ní gbogbo ibikíbi. Èwo ló ń jó orin ìbílẹ̀ yẹn náà bí a kẹ́ fún wa lápẹẹrẹ? Eré o eré o la ó fọmọ ayò ṣe eré o eré o la ó fọmọ ayò ṣe wẹ́lẹ́wẹ́kù ẹ̀wẹ́lẹ́ mi ò ní ìpẹ́jù sunkún ẹ̀jàre wẹ́lẹ́wẹ́kù ẹ̀wẹ́lẹ́ ìró ire o ìró ire o la ó máa gbọ́ lágọ̀ọ́ olódodo ojú tó pọ́n sí àpọ́nlówó òṣì tó tàwọn àtàlà ní ojú ìpọ́sí ìmọ̀lá ire o ìró ire o ìró ire o la ó máa gbọ́ lágọ̀ọ́ olódodo. Ṣé ìwà tí ì ṣe kankan síta ni? Àti ṣe a ṣe ń bẹ Ọlọ́run ṣe àmọ́ pé tá a bá fẹ́ ṣerú àwọn iṣẹ́ oríṣiríṣi báyìí a máa pè é ní African contemporary music àwọn wọ́rọ̀ music akọ Ìjẹ̀bú. Orúwọrẹ́ nígbà ẹ̀bọ̀dé orúwọrẹ́ nígbà ẹ̀bọ̀dé wà lálàáfíà wà pẹ́ láyé wà pẹ́ láyé o bọ́wọ́ yẹnu sóhun yùnbọ̀ wíwọ́ ti yọ nẹ́díyẹ àṣà ń gbé orúwọrẹ́ nígbà ẹ̀bọ̀dé orúwọrẹ́ nígbà ẹ̀bọ̀dé wà lálàáfíà wà pẹ́ láyé. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Yewa ńkọ́? Mo ní kírun mo ṣàlùwalá lọ́wọ́ lẹ́gbẹ̀rún mi wá o mo yá sálámọ̀ mo nà dúró ohun ẹgbẹ́ pè mí ṣe kí ẹ wí kí n gbọ́ eré ìwò yìí lóde lẹ́gbẹ́ fi pè mí eré ìwò yìí lóde lẹ́gbẹ́ pé ń wá o ẹ̀kú ìjókòó àgbébọ̀ lọ́jọ́ wọ̀lú ẹ̀kú ìjókòó àgbébọ̀ lọ́jọ́ wọ̀lú takọ-tabo ẹgbẹ́ lásán èrè wádé ẹ̀wá wàrà ọmọdé wọ̀nyí ń ṣe bẹ́bẹ́ èrè wádé ẹ̀ wá wòṣẹ́ àrà ọmọdé wọ̀nyí ń ṣe bẹ́bẹ́ olójú ẹni yóò lè ró olójú ẹni yóò lè ró oko àkùrọ̀ etílé o oko àkùrọ̀ etílé o olójú ẹni yóò lè ró. Rẹ́mọ ni Ṣàgámù. Okay. Òun ni omi yáyá òrìṣà Gámù rẹwà o
omi yáyá òrìṣà gáàmù rẹwà o òrìṣà gáàmù rẹwà omi àbọ̀náyé ẹ jẹ́ ká jọyọ̀ o mọ́dé wọ̀nyí ẹ jẹ́ ká jọyọ̀ ẹ jẹ́ ká jọyọ̀ o ẹ jẹ́ ká jọyọ̀ kó wá gbé ní níjà ẹ lè ṣàyígbé ní o ẹ lè ṣàyígbé ní níjà o omi yáyá òrìṣà gáàmù rẹwà o omi yáyá òrìṣà gáàmù rẹwà o òrìṣà gáàmù rẹwà omi àbọ̀náyé ẹ jẹ́ ká jọyọ̀ o ẹ jẹ́ ká jọyọ̀. Fat irú nǹkan báyìí ló ṣì wà lára yín lẹ̀ tí ì tú síta rárá. bẹ́ẹ̀ ni. So ẹ like music ju pé à ń ṣe fíìmù lọ. Gbogbo ẹ̀ ni mo fẹ́ràn láti máa ṣe mo jẹ́ ẹ̀dá kan tí máa ń wò pé tí wọ́n bá pè mí síbi orin wọ́n á pè mí síbi ìtàgé tó o bá pè mí síbi ìtàgé wọ́n á pè mí síbi ijó. Mo ṣẹ̀ṣẹ̀ dé láti Èkó fún Káṣímáwò tí wọ́n ṣe láwọn èèyàn fi owó wò tí wọ́n wá fowó wò wá. Kábíyèsí Ọlọ́run. ìgbà oríṣiríṣi oríyìn. ìyẹn iṣẹ́ tí ìyá ti sọ pé Táyé. ó bá ti tẹ̀lé ìyá Rainbow. ìyá Rainbow rẹ kó má bá lọ o ilé rẹ kó má gbé má padà sílé mi o ọlọ́mọ kì í nílé ìyá ó má ní ti bàbá o ó bá dẹ̀ gbélé ìyá Rainbow kó padà sílé bàbá rẹ̀. bọ̀ lọ́jọ́ òní ń kọ́ màmá báyìí. ó wá dùn mí pé màmá mi ò sí láyé mọ́. bọ̀kan tó kó láyé náà wọ́n rí. wọ́n jẹ nínú oúnjẹ ọmọ. owó ìtàgé náà mo fi tọ́jú màmá náà mo sì fi ra nǹkan fún wọn tí wọ́n sì ṣe àdúrà fún mi pé kó bá jẹ́ pé mo mọ̀ bó ṣe máa yà rè kò ní dá ẹ̀ láàmú máa ti jẹ́ kó má ṣiṣẹ́ yìí tipẹ́ tó jẹ́ inú mi dùn torí nígbà tí màmá mi tún wá kú àwọn eléré orí ìtàgé ló wá bá mi kọrin níbẹ̀ tí èrò wá ń wò mí iṣẹ́ òun nìkan nìyá ẹ̀ kú ni tí wọ́n wá gbé mi lárugẹ. ṣé ẹ mọ̀ pé nígbà tí mo wà pẹ̀lú babs náà ni mo ti wá ṣiṣẹ́ ní cultural center tí a ti ní oríṣiríṣi àwọn tá a ti kọ́ níṣẹ́ gan tí àwọn míì ti wà ní Èkó àwọn míì ti wà ní Ìbàdàn ṣùgbọ́n tí wọ́n ṣì ń sọ pé ọ̀gá àwọn rèé a ti kọ́ wọn torí pé àwọn olórin ṣé ẹ mọ̀ pé tí n bá lọ síbì kan lọ kọrin sìn àwọn èèyàn kan máa wò mí pé obìnrin yìí ló ń kọrin báyìí á wá gba nọ́mbà mi a fẹ́ join group yín. ok any group àbí. bẹ́ẹ̀ni orúkọ group wa ni Ronkland Entertainment Ronke Ládélé Entertainment orúkọ group wa ni a wà ní orí ẹ̀rọ ayélujára tí àwọn èèyàn máa ń bá wa sọ̀rọ̀. Kí ló rí ikọ̀ ẹ̀rọ ayélujára yín torí àwọn tó ń wò wá yìí ṣé Ronkland Entertainment lórí Facebook àbí. lórí Facebook Táíwò Délé. orí ibo ni Ronkland yẹn wà. Ronkland yẹn a ṣí níṣi pé iṣẹ́ tí a ń ṣe ṣe mọ̀ pé àwọn tí wọ́n ń gba fi nọ́mbà èèyàn ṣe ayédèrú gbogbo yẹn ni a sá fún iṣẹ́ tá à ń ṣe. iṣẹ́ tíátà nígbà táwa bẹ̀rẹ̀ ó le púpọ̀ o ṣe mọ̀ pé mo sọ fún yín síwájú pé nítorí pé àwọn ní ìfaradà a jẹ́ ọmọ àtijọ́ òun la ṣe lè kógo ẹ̀já ṣùgbọ́n ní ìsìn ó ti rọrùn torí ẹ̀rọ ayélujára ti wà ṣùgbọ́n nígbà tá à ń sọ yìí a bá ń ṣe tíátà ká tó di pé a fẹ́ wọ ìtàgé a fẹ́ wọ kámẹ́rà a ní ká kọ́kọ́ ṣe rìhásà. tó o bá ti ṣe àṣemáṣe pé o ò sọ̀rọ̀ bọ́ ọ̀gá ẹ̀ ṣe ní kò sọ̀rọ̀ tó ń lọlé nìyẹn kò lọlé ni ó kẹ́rù ẹ ni ṣùgbọ́n nísìnyí kò rí bẹ́ẹ̀ o. ẹ̀ẹ̀kan nínú àwọn olólùfẹ́ ètò yìí wò wá Yínká Thomas. ọ̀gá mi tí mo dé bá ní cultural center nìyẹn wọ́n pẹ̀lú àwọn tí mo máa ń wò nígbà tí mo wọ ní cultural center Yínká Thomas àti Doyin Owóbámirìn Prince Sanya Adémọ́lá tí à ń pè ní Kàtíkè tí wọ́n ti dolóògbé ara wọn ni mo ti kọ́ bí wọ́n ṣe ń kọ orin torí wọ́n fẹ́ràn láti máa ṣe gyration. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹlẹ́mu. bọ̀dá Yínká Thomas yìí ọ̀gá mi ni wọ́n ní gbogbo ọ̀nà mo dẹ̀ ń fi ìbà fún wọn nítorí wọ́n ṣe dáadáa sí nígbà tí mo dé bó tilẹ̀ jẹ́ pé ó wọ́ nígbà tí mo dé nígbà tí èmi wọ cultural center ṣe fẹ́ gbọ́ lóòtú 1,500 ní salary. mo kọ́kọ́ sin wọ́n fún ọdún 4 kó tó di pé mo wá ń ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀ṣọ́bà wá rí mi nígbà náà ṣùgbọ́n mo rọ́jú. ṣé ẹ mọ̀ pé ẹ lè sọ fún ọmọ lásìkò tá a wà pé nǹkan báyìí ló máa ṣe olóòtú irú èmi sìn ọmọ mi kejì tí wọ́n ń pè ní second born ọmọ mi kejì ó dìdí yan iṣẹ́ tí mò ń ṣe láàyè obìnrin ni ó fẹ́ràn láti máa jó ó fẹ́ràn láti máa kọrin
ó fẹ́ràn láti máa lùlù nítorí pé mo rántí pé nígbà tá a ṣe drum festival ìlú ni mo lù fún gómìnà tó lọ, gómìnà Amosun. Bẹ́ẹ̀ni ó fẹ́ràn láti máa ṣe. Mo wá bẹ̀ kí ló fẹ́ lọ ṣe, lọ́ọ̀yà ni mo fẹ́ kó ṣe. Onímọ̀ mi tíátà àti ni máa ṣe o, art class ló wà, ṣùgbọ́n mi ò fẹ́ discourage ẹ̀ torí pé inú mi dùn púpọ̀ wípé àyè tèmi náà wà. Ó fún mi ní oore ọ̀fẹ́ láti mọ oríṣiríṣi èèyàn. Ó ti kéré jù gómìnà bíi 4 ti bọ̀ mí lọ́wọ́ nídìí iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni tí màmá yín sọ pé Táyé kó bá jẹ́ ìyá Rainbow ló ń tẹ̀lé ọ ní tíátà ló ń bá lọ, má padà sílé mi, ọmọ kìíní lè yà kó má ní ti bàbá o. Ìrírí tí mo rí, ìrírí tó ní agbára ni, ìrírí tó ní agbára nítorí pé nígbà tí mo wọlé ọkọ tí mo fẹ́ jẹ́ ẹni tó fẹ́ràn iṣẹ́ tí mo ń ṣe, tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ó máa gba ọmọ lọ́wọ́ mi, á gbé dání, á ní kí n máa lọ ṣe, á máa sọ fún gbogbo ẹ̀ pé ìyàwó mi nìyẹn o. Tí mo bá ń travel agbọmọ lọ́wọ́ mi, ọmọ mi lè wà nílé ọ̀sẹ̀ kan pẹ̀lú ọkọ mi tí mi ò ní máa la, ṣùgbọ́n ọjọ́ tó ní agbára ọjọ́ tó kọ mi jáde láyé. Mo wá rò pé iṣẹ́ tí màmá mi ní kí n máa ṣe, báwo ló ṣe fẹ́ rọrùn fún mi láti lè tẹ̀síwájú nígbà tí ẹni tí mo fẹ̀yìntì òun ló ti kú. Báwo ni mo ṣe fẹ́ tọ́ àwọn ọmọ ẹ pẹ̀lú eré ìtàgé tí mò ń ṣe káàkiri? Báwo ni mo ṣe fẹ́ dá nìkan ṣe nítorí òun ni igi lẹ́yìn ọgbà mi tó máa ń dúró tì mí ní gbogbo ìgbà, tó máa sọ pé màdàmá mẹ́ lóhùn, ó máa ṣàṣeyọrí, mo máa kówó sílẹ̀ fún ẹ, tó máa ṣe fíìmù, tó máa ṣe orin jáde. Ṣùgbọ́n ìrírí tó ní agbára ni nígbà tí ọkọ mi yẹn fò ṣánlẹ̀ tó kàn kú lójijì. Láti ọdún náà ni mo ti ń wò pé ṣé mo lè dá nǹkan kan ṣe mọ́, ṣùgbọ́n Ọlọ́run, èmi sọ pé ó tọ́, Ọlọ́run sọ pé ó kù. Torí gbogbo ìgbà tí mo bá ti ń sọ ló máa ń gbomi lójú mi, nítorí kò sí ẹni tó máa lè ní àfọkàntán iṣẹ́ tí à ń ṣe yìí tí kò bá ṣẹni tí Ọlọ́run fi rán síyàn. Torí àwọn èèyàn gbàgbọ́ pé àwọn tó ń ṣe tíátà oníṣekúṣe ni wọ́n, ṣùgbọ́n nítorí ó fi ara balẹ̀, ó fi ọkàn balẹ̀, ó rí mi, ó mọ̀ pé iṣẹ́ tí ìyàwó mi ṣe ó máa gbé débi dáadáa. Ṣùgbọ́n ní ìsìn kò sí ẹni tó ṣe fọkàn tán fúnrú ẹ̀. Ọlọ́run ò ní fi yín sílẹ̀, á wà pẹ̀lú yín, á bá yín. Mélòó làwọn ọmọ yín? 3. Ọlọ́run á bá yín bójú tó wọn lágbára Ọlọ́run. Ìmọ̀ràn tí màá kàn gba àwọn ẹlẹgbẹ́ mi àti àwọn tó ń bọ̀ lẹ́yìn mi, òun ni pé tí a bá jẹ́ ẹni tí ó yan iṣẹ́ ìtàgé, yálà orin kíkọ, yálà ń kọ́ nípa bá ṣe ń lùlù, ìkọ́ náà ní gbogbo ẹ̀, tó bá jẹ́ ẹni tí ó ní ìfaradà àti tó ń wò ó ibi tí ó ń lọ ọjọ́ iwájú ẹ̀, wípé èmi náà fẹ́ ṣe dáadáa lọ́jọ́ iwájú, mo fẹ́ darapọ̀ mọ́ àwọn èèyàn báyìí, mo fẹ́ bá àwọn èèyàn báyìí ṣe. Mo ti rò ó nígbà kan pé báwo ni mo ṣe fẹ́ súnmọ́ Yẹmí Ṣọ́ládé, báwo ni mo ṣe fẹ́ súnmọ́ Yomi Fashlanso, báwo ni mo ṣe fẹ́ bá Fathia Balogun sọ̀rọ̀, àwọn oríṣiríṣi eléré orí ìtàgé bẹ́ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti jókòó pọ̀, láti kí wọ́n máa sọ pé lágbájá Mr. láti gan máa wò wọ́n lọ́kàn pé jọ̀wọ́ ni máa rí ọkùnrin. Ṣùgbọ́n Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ torí mo ní ìfaradà tí Mr. láti máa kàn pé Táíwò báwo ni, ṣàlàáfíà ló wà, ṣé mọ̀ pé oríyìn ńlá ni fún mi bẹ́ẹ̀. Ìmọ̀ràn mi ni fún àwọn èèyàn tó ń bọ̀ ni pé tí àwọn náà bá lè ṣe sùúrù, tí wọ́n bá lè ní ọkàn tàbí tí wọ́n bá ní àfojúsùn ọjọ́ iwájú wọn, ibi tí wọ́n ń lọ, ká má dẹ̀ rò pé ó ti tán fún wa. Nígbà tí ò bá sẹ́nì kankan, ká má rò pé ó ti tán àlè jẹ́ èèyàn. Ṣùgbọ́n tí a bá mú iṣẹ́ ọwọ́ wa lókùnkúndùn, tó yẹ pé ńgbà tá à ń lọ tíátà, àbá ti ìranù lọ, iṣẹ́ tá a fẹ́ ṣe, tá a fẹ́ kó èèyàn, tá a fẹ́ jẹ́, òun là ń bá lọ, èèyàn ṣàṣeyọrí. Àmọ̀ràn mi fún gbogbo èèyàn ni wípé àtàwọn tó ń bọ̀ lẹ́yìn ni pé kí wọ́n ní ẹ̀mí ìfọkànjìn pé èmi náà mo máa jẹ́ èèyàn, mo dẹ̀ máa débẹ̀. Àǹtí Táyé ni ẹ ti ń gbádùn láti àárọ̀, ẹ sì lè trade àwọn èèyàn báyìí kálá àwọn kan wò wá sí. Àwọn èèyàn máa ń wá, wọ́n máa pè wá, a lè kọ́ wọn lórin, a lè kọ́ wọn níjó,
à ń lọ sí schools káàkiri wọ́n ń pè wá àwọn schools a ní class tí a ti ń ṣe kò dẹ̀ síbi tẹ́ lè ṣiṣẹ́ ìdí Nàìjíríà ok fún àwọn tó ń wò wá ní káàkiri àgbáyé ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín mà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080 36 56 76 31. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. 080 36 56 76 31. tẹlifóònù nọ́mbà náà lẹ ti gbọ́ yẹn ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ tí ń wò ètò yìí káàkiri àgbáyé mo rò pé tí kọ́gbọ́n kan tàbí ẹ̀kẹ́ kan láti ara wọn ẹ ṣé gan tí ní tòótọ́ Katsina àti Sugar Táyé kó bá jẹ́ ìyá rẹ̀ ń bòrò máa tẹ̀lé lọ máa padà sílé mi o ọmọ kì í nílé ìyá kó má ní ti bàbá o padà sílé bàbá rẹ o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.